ìwọ tọ́lọ́run fún ní tó wò lè rà ọwọ́ ń rojọ́ Ọlọ́run ká àmì lówó wọn ò lẹ́sẹ̀ wọ́n lówó wọn ò lójú. ẹlòmíì lówó kò sẹ́sẹ̀ ẹlòmíì lówó kò sójú. ẹlòmíì lówó ni bí ẹsẹ̀ ń ròyìn obìnrin kó dùn tó ń kó má dùn obìnrin. yóò tiẹ̀ dàyàdé ni yóò pọn lára láni bí ẹyin kò lè ṣe ń pa. ẹ sì ń wò lọ́kùnrin pé àfi èèyàn sọ́lé àṣẹ́ràn kò ní kì í ṣe èèyàn. kó ani òmò mi kà mọ́ rí dá. ìwọ tó Ọlọ́run lówó níbí obìnrin mẹ́rin tó bá kí ẹ mọ́lẹ̀ ànàsáré lọ́ọ́ nà wọ́n ẹlòmíì wá lówó tó kọ́lé ó fẹ́ lè dé sánmọ̀ lẹ́yìn kó máa harun lẹ́gbẹ̀ẹ́ obìnrin orí ibú kan ní lọ́tọ̀. kábíyèsí. Ọlọ́run tó níyín kò ní yọ yín sẹ́. àmín. àwọn èèyàn sì sàmí. àmín. wàhálà yín lérí ẹ̀sìn ó pọ̀ púpọ̀ gbogbo àwọn àfáàsì náà ń gbádùn yín Olúwa ò ní palẹ̀ máa ń kó lẹ̀ lásìkò yìí. àmín. ọlọ́run Kùránì níwájú Ọlọ́run àmín. bí Ìsìláàmù ṣe ń lo òkè nínú ìgbésí ayé yín yìí bẹ́ẹ̀ ni gbogbo ń tẹ́ fi ó máa lo òkè ó máa lo òkè nínú ayé yín. gbogbo ẹni ó sàmì Olúwa dórí bẹ̀fẹ̀ nìkọ̀kan. ọlọ́lá haúlá wàlá quwwata illa billahi aliyyil azim. gbogbo ń tọ́lọ̀ ń ṣe fún yín Olúwa má jẹ́ ó bàjẹ́ lójú ẹ̀mí yín. Allahumma amin. mo fi yín kí gbogbo àwọn àfà mo wá kí kábíyèsí ẹ bá ní ṣéwù. ẹ wí dáadáa. owó alátakùn kò ṣe dìrì. ọ̀fẹ́ dáwàkà. owó alátakùn kò ṣe dìrò. ó yá súré wí ẹyọ kan yẹn. ṣùgbọ́n máa dá máa wọ́n fi ń dìyàn kábíyèsí ká máa dìyàn kárò tóbi. tọ́ bàbá kábíyèsí ẹ̀rọ kan tó máa ń sọ pé ṣéwù. ọba tó níyàn ò ní fi yín lẹ̀. àti ẹ̀yin àti gbogbo tí ń jólóyè yín Olúwa ò ní fi yín lẹ̀. àti ẹ̀yin àti gbogbo tí ń jẹ́ olórí yín Olúwa ò ní fi yín lẹ̀. àti ẹ̀yin àti gbogbo tí ẹbí lọ́mọ sẹ́rù láyé wala sírù la hawla wala quwwata illa. tó yẹ pé bí bàbá wa kábíyèsí onídìí ọ̀kẹ́ ìdí ọ̀kẹ́ tí ń ṣe ni. Adamallahu hayatahu. Ọlọ́run ò mà ní kúrò ẹ̀mí yín. àmín. àti gbogbo ẹni tó ṣàmì fún yín. ọba tí ń ṣe Ramadan lecture lọ́dọọdún. gbogbo àwọn àfáàsì náà máa gbà lálejò. Alhamdulillah. ṣé bẹ́ẹ̀ ni gbogbo kábíyèsí ti ṣe ni. bàbá wa àgbà bàbá wa ìmáàmù Ọ̀fà wọ́n ti dé. ẹ sọ pé ṣé mo sọ fún yín. mo náà ti dé tẹ́. àníkẹ́ mi máa sọ̀rọ̀ ọ̀rọ̀ kí mo fẹ́ sọ. bàbá àgbà. bàbá ìmáàmù àgbà. lọ́fà. láti Ọ̀fà. bàbá ìmáàmù àgbà. wọ́n ti dé. wọ́n ti dé. Salatu Rabbi. wa salamu alayka muhyiddin ali Ọ̀fàwé. Salatu Rabbi. wa salamu. Salatu Rabbi. wa salamu. alayka muhyiddin ali Ọ̀fàwé. Salatu Rabbi. wa salamu. Salatu Rabbi. wa salamu. alayka muhyiddin ali Ọ̀fàwé. Salatu Rabbi. wa salamu. Salatu Rabbi. wa salamu. alayka muhyiddin ali Ọ̀fàwé. Salatu Rabbi. wa salamu. Salatu Rabbi. wa salamu. alayka muhyiddin ali Ọ̀fàwé. Salatu Rabbi.
وسلام صلاة ربي وسلام عليك مجدني علي أفاوي Ọlọ́run tó pọ̀ àti kẹrẹ fàlùfàwà Muyideen Ali Afawi. صلاة ربي وسلام صلاة ربي وسلام عليك مجدني علي أفاوي Salatu Rabbi wa salamu. ọlọ́mọ sọ̀rọ̀ bá ìmọ̀mọ́ fà olúwa bá fi wọn lọ́kàn balẹ̀ ọlá Al-Qur'ani níwájú ọlọ́run ọlá la ilaha illallah. bákan kí àwọn bàbá wa àgbà bàbá wa ìmọ̀ọ́mù àgbà fún gbogbo Ìgbẹ́sàland lápapọ̀ káàbọ̀ sáàrin wa à ń kí àwọn bàbá wa ìmọ̀ọ́mù gbogbo ìlú Ìgbẹ́sàland lápapọ̀ káàbọ̀ sáàrin wa. أضت برب رايا من اللعين الملام بباسمه قد فتحت مقالاتي للكرام حمدا لمن قد هدانا إلى طريق السلام أهلا ببحر عميق في العلم فوق الفطام سهلا بتود الفهوم مهلا بمحيي الأنام والله أنت رسول تهدي الورى بالنظام طول الحياة لشيخي وثروات للنعام طول الحياة لشيخي وثروة للنعام أسعدتنا بالحضور متعتنا بالوئام جزاكم الله خيرا. ẹ bá gbé Ọlọ́run tóbi. Allahu Akbar. à ń fi àsìkò yìí kí Alhaj Chief Sulaiman Raji Adesina Jafo káàbọ̀ sáàrin wa ẹ bá kí wọn káàbọ̀ pẹ̀lú gbólóhùn Allahu Akbar. Allahu Akbar. kótó pé àwọn bàbá wa gba microphone torí ẹ mọ̀ pọ́nà wọn jì láti ìlú Ọ̀fà wá síbí Wọ́n ètò ní program. wọ́n sì tún ní àwọn wáàsí míì tí wọ́n fẹ́ attend àdẹ̀fẹ́ dá wọn dúró rárá gbogbo program tó bá kù tá a máa ṣe fani láti Sheikh Muyideen Hussein Salman Al-Hadabi chief imam gbogbo Ọ̀fà lápapọ̀ ẹ mọ̀ pé ọ̀rọ̀ tí ó ń jáde lẹ́nu wọn ọ̀rọ̀ gbáǹkọ́gbì ọ̀rọ̀ fímọ́ làkàlàkà ọ̀rọ̀ tó ju ọ̀rọ̀ lọ wáàsí tó ju wáàsí lọ. وقم خاطئا في محبة وأي خاشئا وخافض هناك الصدر واسمع لما يتلى سلامي على المختار من خيرة الأمم وأكرمي مبعوث به رسل قد ختم سلامي على من سار ليلا إلى الهلا وكان له جبريل من جملة خدم سلامي على من شق جبريل صدره صغيرا ولم يشكو لذلك من ألم سلامي على طه وياسين والضحى سلامي على الممدوح في النون والقلم أيا من كلما نودي أجابا ومن بجلاله ينشي سحابا وكلم في دجى موسى بلطف كلاما ثم ألامه لخطابا ويا من رد يوسف بعد بعد وكان أبوه ينتهب انتهابا ويا من خص أحمد واصطفاه
وأعطاه رسالة والكتاب وقربه وسماه حبيبا وأعتق من شفاعة رقابا لك الفضل المبين على عطائي من أنت بإيه وضعفت الثواب جد للشيخ محيي الدين كل المرامي أنله يا مولى المثابة ألا يا رسول الله يا خير مرسلين عليك صلاة الله لا تتناهى فيا فوز من صلى عليك من الورى صلاة يا أم الكون منك سناها. àwọn tí wọ́n máa yòǹbó ànábì ò tí ì dé. Yóò dúró dè wọ́n. والله أعطى للنبي محمد فضلا به قد زاده تكريما صلى عليه وقال يا من آمنوا صلوا عليه وسلموا تسليما ويوم وصول الهاشمي إلى الدنا لا طيب أيام لقوم محمد وما هو إلا رحمة الله للورى هدى الله للأكوان خالق محمد تجلى إليه الله نورا بذاته ويشهد في ذا الوقت فم محمد ومن بعده الأملاك جاءوا من السماء لترهيب نور الهاشمي محمد أود نبي الله طه محمدا رجائي يوم البعث صحبة أحمد وفي هذه الدنيا إليه مقاصدي وغاية قلبي في وداد محمد جلوسي قيامي أو منامي بالليلة على حب طه كلها لمحمد كلامي وشأني حركتي ثم الأقلقي سروري وحزني في اشتياق محمد سروري وحزني في اشتياق محمد. gbogbo wa tí àánú Ọlọ́run àti ìfẹ́ tá a ní sí Ọlọ́run Allah àti ìgbàfọ́ tá a ní sí ànábì Muhammad sallallahu alayhi wa sallam àti ìrònú bá a ṣe pàdé Ọlọ́run Allah gbogbo tó gbé adébí lèmi ń sọ ẹ̀dá tí ò bá ronú bí ó ṣe pàdé Ọlọ́run kò ní lè ṣe ń tà ń ṣe yìí bẹ́ẹ̀ sì ni báyẹn ṣe wò ó dùn tó àdálẹ̀ náà ni. àmì náà tún bá a ṣe lẹ́yìn wa àmọ́ ìtàn tá a bá kọ kalẹ̀ àrọ́mọdọ́mọ ni ó máa kà lọ. ọmọ mi náà kó ṣe nǹkan àlùbáríkà òbí rẹ ló ṣe yóò sì máa jọrọ rẹ̀ irú ẹni tí bàbá wa olú ti ìdí ọ̀kẹ́ ẹ mẹ́wàá di bí wọ́n ṣe ń ga tí wọ́n rà kalẹ̀ fún wọn nu. Allahu Akbar. bí o bá sọ́lá òbí ọmọ ò lè yàn
wàlífà kúlà sọ́ọ́lìhàtìn àtàhà. bàbá wa olùtìdí ọ̀kẹ́ àti rámú gángan ọ̀sẹ̀yìn kánná gbogbo àlùbáríkà tó wọn bá ń gbé ká ẹ̀rí gbọ́dọ̀ ń yára promote yín ni àwọn òbí yín ò gbèpè ní kápẹ́ ní àdàlẹ̀ rú ẹ̀sán ò ti ké ẹni tí máa wá bẹ́ẹ̀ ṣe lálùbáríkà tó kó parẹ́ kó lọ báyọ̀ tó bí yín lọ́rùn tó bá béèrè bẹ́ẹ̀ ṣe dèèyàn kó wá padà wáyé wá sọ fún wa. wàlífà kúlà sọ́ọ́lìhàtìn àtàhà. ẹni bá yóò bá ẹni òní ṣòfò. wàsáyíyàtìn fi kìtàbí. tó bá sèmi ni wọ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi òun rẹ̀ ò ní jákèjú tèmi lọ. wàlífà kúlà sọ́ọ́lìhàtìn àtàhà. ẹ rí ọba adéyẹyè. bẹ́ẹ̀ni ẹlòmíín dépò tẹ́ kò yẹ. ẹ dákun ọ̀rọ̀ ń bọ̀ àbí bó ló ṣe yẹ yín. èmi ló sọ èmi dọ́mọ lẹ́yìn tí mi ń sáré bọ̀ látọ̀fà ìwà tẹ́ ẹ nínú. wọn mọ yíyí ìlú yìí. pàápàá àti ọmọ yíyí ò sí. bẹ́ẹ̀ lèmi àtọ́lọ́fà ń sọ̀rọ̀ ìṣẹ́jú mo ní ńlọ́ọ̀dọ́ olú ẹ ti bọ́ nísìn. ní mo lọ kápẹ́ lọ́dọ̀ ọ̀rẹ́ mi ni àwọn tèmi nù. adúpẹ́ fún Ọlọ́run. alhamdulilah. èmi ló ṣe wọ́n tó dúpẹ́. alhamdulilah. àṣàpọ̀ gbé mọ́tò wá bì. àmọ́ Ọlọ́run fún ọ náà ni tí ò fáwa náà ẹ mọ̀ ni mọ́tò agbádá aṣọ tá a wọ̀ lẹ́ ń wò ẹ mọ̀ nǹkan míì tẹ ní tà ní. Allahu Akbar. bẹ́ẹ̀ bá ń wo ayé aláyé yóò ṣe ọ náà kábíyèsí. ẹnìkan ní ń rojọ́ Ọlọ́run káàkiri bàbá yìí wọ́n mú bọ̀ ó wá rojọ́ Ọlọ́run fá mùsùlùmí akramakumullah. ọ̀rọ̀ tí mo ń kábọ̀ ní wàásù lánàá kéèyàn tó lè nísinmi téèyàn bá ṣe kíníkan. kun anihumumi kamoridan. ìwọ tó ń bẹ lójú agbo èso ọ̀fẹ́ sẹ́lọ̀ ṣé ẹ̀fẹ́ sẹ́lọ̀. kun anihumumi kamoridan. gbogbo tó bá jẹ́ bànújẹ́ fún ọ lọ yọ kúrò láyé rẹ máa wu àwọn tí ò dáa fún tó ọ tó o bá ti ń wọn tó ju ọ lọ jù nǹkan sì ọ nínú ayé. kun anihumumi kamoridan. ẹ̀yin ọmọ mi sáà lè sọ̀rọ̀. wakilili umura ilali ada. wakilili umura ilali ada. jà fún mo ń bọ̀ o. nítorí ọ̀rọ̀ yín pé èmi àti kábíyèsí ó pàdé apàdé bá ṣe ń pàdé tó láyé wọn ni ẹ bá ń tọrọ fábúrò mi jà fún Ọlọ́run má jẹ́ ó sórí ibú. àmín. wọ́n tún ti tún sọ lónìí. kápẹ́lẹ́ wàánú àbúrò tí ń da ọ láláàmú ni yóò ti yíwọ́. náà kun anihumumi kamoridan. wakilili olú umura ilali ada. wakilili umura ilali ada. ẹjọ ẹ dákun àwọn alábẹ́lọ́ kéèyàn ó pọ̀ ju àga lọ bẹ́ẹ̀ gba àga gbogbo dọ́sìn ní ayé èyàn ò mọ̀ pọ̀ jùlọ náà ni. kun anihumumi kamoridan. ọ̀dọ̀ bàbá wa ni mo wà àmọ́ tí ẹ jẹ́ ọ̀rẹ́ tiwa.
àwọn ọ̀rẹ́ ànábì ò tí ì dé. كن عن همومك مريدا ọlọ́tọ̀ وكل الأمور إلى القضاء وكل الأمور إلى القضاء ọlọ́tọ̀ كن عن همومك مريدا aleykum salaam. وكل الأمور إلى القضاء وكل الأمور إلى القضاء mo fẹ́ kí àwọn ọba ó jókòó àtàn ìyàwó ọba ní. كن عن همومك مريدا ẹ jẹ́ wọn jókòó nítorí ọlọ́run. وكل الأمور إلى القضاء ẹ̀yin ọmọ mi ò gbọ́ yín níbí o. وكل الأمور إلى القضاء وكل الأمور إلى القضاء sáwọn ìyàwó ọba nu. oorun ò gbọ́dọ̀ pa. bóorun bá ti pàyàwó ọba ẹ ti dáná sọ́ba aláàbáhùn. كن عن همومك مريدا bàbá wa olú. وكل ẹ wá الأمور jókòó kábíyèsí. إلى القضاء ẹ̀yin elétò ẹ dákun ẹ lọ jókòó fọlọ́ǹbẹ̀ yìí. وكل الأمور إلى القضاء وكل الأمور إلى القضاء ájì Lukman ẹ sọ fún wa ni tẹ́ ẹ bá ti lọ tẹ́ ẹ ń bọ̀ ń máa wu ọ̀rọ̀ ọ̀ràn tí o máa ṣeré ni o. àsìkò yín lẹ̀ ń sáná sí àyín kọ́ àyín ọba kọ́ ẹ sọ fún ọmọ yẹn tí lọ tí ń bọ̀ kí wọ́n jókòó wọ́n ti ń sáré bọ̀ látọ̀fà sí kí wọ́n jẹ́ ń ṣe. كن عن همومك مريدا ìlú yìí jìnnà aago mẹ́wàá ni mo kú lọ́fà mẹ́wàá àárọ̀ mo parí tàfsírì báyìí náà mo kú láàfin ọlọ́fà. وكل الأمور إلى القضاء ẹni bá yóò bá níbi ọlọ́mọ jẹ́ ó ṣòfò. وكل الأمور إلى القضاء وكل الأمور إلى القضاء kò sí ní tó fẹ́ sọ lójú àgbo lọ́mọ sọ bẹ́ẹ̀. كن عن همومك مريدا وكل bàbá wọn الأمور lọ́tọ̀ mo láàdúgbò fọlọ́hún ò tí ì dá mi lóhùn bẹ́ẹ̀ bá dáhùn àlè bẹ̀rẹ̀ wá sí i. ibi tí mo bá a dé tẹ bẹ̀rẹ̀ sí ní rú agbo gùdù òun àròjọ ọlọ́run ká torí kánni tó wà ń bí lónìí tí ò bá gbá ìmọ̀nì rẹ̀ mú yóò di kèfèrí ẹni lọ́nà wo yóò máa wù wọn tó wọṣọ gidi yóò wù wọn tó gbé ọkọ̀ wá sọ ọmọ nira tó wà nínú ara wọn. ìwọ lẹ́yìn ìlú oníkọ́lọ̀ ń kọrù ilé kan fún ọ ìwọ ọmọ orí ibú jẹ fi ń sunú ẹ̀ oníkọ́lọ̀ ṣe tí ó tẹ ọlọ́run èwo la yí aláyé tó fẹ́ ṣòfò sí. كن عن همومك مريدا ó wá rojọ́ ọlọ́run délé olówó kan ó rojọ́ ọlọ́run dọ́dọ̀ olú ti ìdí ọ̀kẹ́ ìdí ọ̀kẹ́ ká sọ bá ń kó lè yé olówó bá gòkè ló bá lọ gbowó jáde ó wá gbé 100 million jáde 100 million oníṣòwò owó náà lọ ní olódà ń fún ọ ní 50 million àmọ́ jẹ́ àgé ẹsẹ̀ rẹ̀ olówó ṣe rà ó dà mọ́ parí sí 100 yà fọ́ ọ lójú méjèèjì ó ní kí wàá ní ìfowó ṣe mọ́ ó lọ́ọ́ rí pé kèfèrí ni ọ́ ìwọ tó lọ́n fún ní ntòwò ò lè rà ọ̀wá ń rojọ́ ọlọ́run ká àmì lówó wọn ò lẹ́sẹ̀ wọ́n lówó wọn ò lójú. ẹlòmíì lówó kò sẹ́sẹ̀ ẹlòmíì lówó kò sójú. ẹlòmíì lówó ni bí ẹ ṣe ń ròyìn obìnrin kó dùn tó ń kó má dùn obìnrin. kó má dùn obìnrin.
yóò tiẹ̀ dàyàdé ni yóò pọn lára láni bí ẹyin kò lè ṣe ń pa kò lè ṣe ń pa. ẹ sì ń wò lọ́kùnrin pé àfi èèyàn sọ́lé àṣẹ́ranko ni kì í ṣe èèyàn. كن عن همومك مريدا ìwọ tó ọlọ́run lówó níbí Wọ́tọ̀ ọlọ́ọ̀ lówó ń bí. obìnrin mẹ́rin tó bá kí ẹ mọ́lẹ̀ ànàsáré lọ́ọ́ nà wọ́n Wọ́n sáré ní ẹlòmíì wá lówó tó kọ́lé ó fẹ́ lè dé sánmọ̀ lẹ́yìn kó máa harun lẹ́gbẹ̀ẹ́ obìnrin kà máa harun lẹ́gbẹ̀ẹ́ obìnrin tiẹ̀. obìnrin máa sunkún pé ṣé èèyàn ní Yóò máa sunkún sára séèyàn ní. tóun ò dáràn báyìí Òun ò dáràn báyìí. orí ibú kan ní lọ́tọ̀ tàbá ní kó máa yàwó níbí ẹni akúra mẹ́ lójú àgbo yìí wọ́n kọ́ sójú ni. كن عن همومك مريدا àwọn tí ń yóò bá ànábì ò wá ni. كن عن همومك مريدا ẹ̀dá tó bá fẹ́ gbádùn ayé kò ní nà. lọ yọ̀bánú jẹ́ kúrò láyé rẹ. Lọ́yọ̀ bànújẹ́ kò láyé. wọ́n náà bọ́ ṣe rí dùnú. Wọ́n náà bọ́ ṣe rí dùnú. kí ni ń bọ̀ nínú jẹ́ à ń kó làrùn ayé. tábà lọ́dọ̀ medical doctor tá a tò lórí àga yóò ní next. kálukú tá à ń wọlé à ń lọ ròyìn aburú tó ṣe àfúnkọ́. òun tá a lọ bá gan lágbàá kò tí ń sìn. tẹ́yìn ò ní mà tẹ́yìn kan túnú àṣírí tí dókítà gan ni ti ń sìn. ó ní tọ́lọ̀ ń fi kàn tí ò tí ì rógùn rẹ̀. lẹ́yìn ọlọ́run kò sẹ́ni tí ò ní problem. الله náà وكل الأمور إلى القضاء gbogbo tí máa ń ṣe ọ́ fi tì sára àkọọ́lẹ̀ Sára àkọọ́lẹ̀. má jòwó ayé aláyé ọ́ di kèfèrí. Kèfèrí bá ń. وكل الأمور إلى القضاء àwọn èèyàn Nábì Muhammad صلى الله عليه وسلم